Let's listen to Fola. Listen to how Fola was admitting that truly we used to give her money. But nígbà tó dọ́dọ̀ Ìyábọ̀ Òjó fún donation, kẹ́lẹ́ bá mọ̀ pé Ìyábọ̀ Òjó jẹ́ nǹkan kan nínú ayé, donation yẹn ló fi ń live. Tọ́ ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó tún bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní Ìyábọ̀ Òjó ó kàn fi Fọlá Tinubu ó kàn fi tọrọ bárà ni ó ní ó fi Fọlá tọrọ bárà ni nínú fídíò tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe yìí. Ó náà fi Fọlá tọrọ bárà ni wípé ó ní ó ń lò bí arábìnrin náà bí kò ṣe ní owó lọ́wọ́ ó ń lò ó láti fi máa kó ọ̀rọ̀ tirẹ̀ jọ. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wo fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ẹ farabalẹ̀ kí ẹ wò ó. Let's listen to Fola. Ṣàṣẹ rí nǹkan tí mo rí nísìn tẹ send nǹkan tẹ fi hàn mí sìn ló máa jẹ́ kí n sọ àwọn nǹkan kan tó yẹ pé wọ́n hide tẹ́lẹ̀ ṣó ti yé yín ṣe sí rí mi ò wá láti wá drag Lizzy Anjorin mi ò wá láti wá drag anybody. Kí ni Fola sọ fún Gistlover? All of you on Instagram, I want you to ló máa kí n tó pa kíní. All of you on Instagram, what did Fola said to Gistlover? I want you to type it. What did Fola said to Gistlover? What did Fola said to Gistlover? Fola said, I'm not here to drag Lizzy Anjorin. If I was a bad person to Fola, would Fola said it to Gistlover? Let's be sincere. Ẹ jẹ́ ká jọ tú àṣírí Ìyábọ̀ Òjó. Ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jọ tú àṣírí Ìyábọ̀ Òjó. If I was a bad person that Ìyábọ̀ Òjó described just to collect donation, which Fola said, I'm not here to drag Lizzy Anjorin. For a woman to have said, I am not here to drag Lizzy Anjorin. Irú ẹ̀dá wo ni Lizzy Anjorin jẹ́ sí Fola with this statement? Connect this case with Naira Marley case. If you watch some video, I have some video here where Naira Marley was playing with Mohbad. But when they want to collect donation, see how they will change someone you are helping to an instrument of destruction for you. Iyabo, your time is up. I want EFCC, Iyabo, I want EFCC. Mo fẹ́ mọ iye tó fi mí pa. Mo mi o mo mi. O mọ̀ pé tí n bá fẹ́ nǹkan, mo máa ṣe. Kí ni Fola sọ? Let's drag it back. Ẹ gbọ́. Ẹ máa gbọ́. Ṣàṣẹ rí nǹkan tí mo rí nísìn tẹ send nǹkan tẹ fi hàn mí sìn ló máa jẹ́ kí n sọ àwọn nǹkan kan tó yẹ pé wọ́n hide tẹ́lẹ̀ ṣó ti yé yín ṣe sí rí mi ò wá láti wá drag Lizzy Anjorin mi ò wá láti wá drag anybody mo wá bá yín. Do you know that anybody, Fola was referring to Mr. Lawal, that he's here not to drag Lizzy, not to drag anybody, including Mr. Lawal. But nígbà tó dọ́dọ̀ Ìyábọ̀ Òjó, torí Ìyábọ̀ fẹ́ gba donation. But mistake tí Fola ṣe, ọ̀rọ̀ kì í ṣọ̀rọ̀ ààrẹ ẹni, ká má lè sọ. Mistake tí Fola ṣe rè. Ẹ wá wo mistake tí Fola ṣe. Ẹ jẹ́ ká máa gbọ́bọ̀. Ẹ jẹ́ kí n gba sẹ́yìn ká tujọ́ máa gbọ́bọ̀ láti ilẹ̀. Ṣàṣẹ rí nǹkan tí mo rí nísìn tẹ send nǹkan tẹ fi hàn mí sìn ló máa jẹ́ kí n sọ. Ẹ bá mi tag àwọn èèyàn. Ẹ tag àwọn èèyàn sí show yìí. Ṣó ti yé yín ṣe sí rí mi ò wá láti wá drag Lizzy Anjorin mi ò wá láti wá drag anybody mo wá bá yín pé mo need help ni pé mo go through nǹkan àwọn nǹkan tí mo go through pé mo ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́ mo need help mo need owó láti fi bẹ̀rẹ̀ business
òun mo ṣe. ṣe mọ̀ wípé nígbà tí Fọlá kọ́kọ́ lọ bá Gistlover ó lè bí ń pa òun owó bisikíìtì ni nígbà tí Gistlover send ẹ̀ sí mi mo send evidence bí Fọlá ṣe ń gba owó Fọlá wá change ẹ̀ Fọlá wá change ẹ̀ ṣe ń gbọ́ mi Fọlá wá change ẹ̀ pé owó bisikíìtì lòun wá mọ́ torí Fọlá rí pàṣírí òun ti tú tó ń gbowó ṣe ń gbọ́ mi o làwọn ẹ̀ máa gbọ́ ọ́díò yìí àbọ̀ ọ́díò Fọlá kọ́ lélẹ̀ àbí ṣe Fọlá kọ́ ló dárúkọ Lizzy Anjorin Fọlá ló dárúkọ Lizzy Anjorin yìí náà kẹ́dẹ̀ bá mọ̀ wípé Gistlover ní purpose to fi send the audio yìí sí mi is to collect ransom from me that was the purpose of sending me this audio ẹ máa gbọ́dọ̀. mo ṣe mẹ́sẹ̀jì yín wípé kọ̀ọ̀kan gbogbo àwọn nǹkan tí mò ń go through ni so now tí nǹkan tẹ́ sẹ́yìn sí mi òun ni mo ṣe máa sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí ṣe ti rí ṣe rí nǹkan tẹ́ rí tí wọ́n tẹ́ fi hàn mí lóòótọ́ ni wọ́n fún mi. kí ni Fọlá sọ lóòótọ́ ni wọ́n fún òun àmọ́ ìgbà tó dọ́dọ̀ Ìyábọ̀ Òjó lẹ́yìn tí Dorcas àti Sọjí ìyá Adébímpé do you know that before Ìyábọ̀ Òjó brought Fọlá the money they made on Facebook they bought car see the car they bought for Fọlá tẹ́ bá rí àwọn show tán ṣe tẹ́ bá rí àwọn èpè àwọn ọdún èpè tán ṣe I'm on Facebook I'm on Lizzy Anjorin too tẹ́ bá rí àwọn ọdún èpè tán ṣe tán fi ra mọ́tò fún Fọlá ẹ máa bọ̀ ẹ wá o ogun ní ṣí mímú èpè kì í ṣìyànjà ẹ jẹ́ pé ọdún ìtàn kí wá gbé àwọn mọ́tò yẹn wá àti ilé tán kọ fún Fọlá.